ní ìwọ̀nba àkókò tó kù yìí máa parí àti lọlé ọ̀tẹ̀ gbọ́ lẹ́tà náà kí ni àkórí ọ̀rọ̀ náà wí. ẹ̀yin yóò sì mọ òtítọ́. òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira. Oto. Ẹ̀yin yóò mọ kí ni. ẹ̀yin yóò sì mọ òtítọ́. Òtítọ́ máa sọ yín ní kí ni. òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí Jésù. Ó máa ṣe o. Bíbélì kọ lẹ́tà wípé Jésù wá sí ayé láti wá ra àwọn ènìyàn padà, àbí? Àbí ṣe bẹ́ẹ̀? Bíbélì kọ lẹ́tà wípé Sátánì sọ wípé ìlérí náà kò ní wá sí ìmúṣẹ. Àbí kìí ṣe bẹ́ẹ̀? Ṣùgbọ́n Jésù mọ òtítọ́ gẹ́gẹ́ bí a ti kọ sínú Bíbélì. Bíbélì sọ fún wa wípé nígbà tí Jésù ṣe báptísì tán ní ọmọ 30 ọdún, Bíbélì kọ lẹ́tà wípé ẹni darí rẹ̀ sí ìjù. Ó lo 40 ọ̀sán àti 40 òru. Nígbà tó ti wá ṣe gbogbo iṣẹ́ ìta tó ti fara ìjìyà, Sátánì dé. Ó ní bí ìwọ bá sí ọmọ Ọlọ́run, ó ní kó sọ òkúta ní kíni. ó sọ di àkàrà. Wàá farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ náà kó lè ṣe é láǹfààní. Ọlọ́run ò pè mí o. Ọlọ́run ṣe kí èmi ló pèrà mi. Ìwọ tó bá nígbàgbọ́ nínú ìpè mi ní kó wá bí o. Àwa ẹ̀fọ́ máa jọ o. Àwa ọ̀bẹ̀bẹ̀ fọ́ máa jọ. Ṣùgbọ́n ọ̀run kọ lẹ́tà kan sínú Bíbélì. Ó ní èmi mọ àwọn ènìyàn tèmi ṣe kí ni? Aláwùdà. Àmì wọ̀nyí ni a fi àmọ̀ pé ọba ń bọ̀. Àmì wọ̀nyí ni a fi àmọ̀ pé ọba dé. Aláwùdà. Ẹ máa mú kí mi o. Tí wọ́n bá sí ọmọ Ọlọ́run ṣe kí ni? Ṣùgbọ́n Jésù ti ṣe kí ni? Ó ti mọ òtítọ́. Torí ẹni tó bèrè pẹ́sọ̀ náà mọ òtítọ́. Òtítọ́ bá pàdé òtítọ́. Sáré pa 50,000 ọmọ yìí. Kí ni Jésù fi dá ló? Owó. Ẹ mà náà ń sẹ́. Ọmọ yìí sáré pa 50,000 sẹ́. Kí ni Jésù fi dá lóhùn? Ọ̀pọ̀lọpọ̀. Ló máa ṣe o. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ o, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Wá kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ, má jẹ́ gbàgbé ẹ̀kọ́ rẹ. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ. Nípasẹ̀ àkàrà nìkan, bí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀ náà. Ẹ pàtàkì Jésù. Ó máa pàṣẹ àdánwò àkọ́kọ́. Sètáni tún wo lọ títí pé kí lòun máa ṣe.
àkáwọ̀ mi ló ṣe kí ni. Tó bá ti lè forí balẹ̀, gbogbo ẹsẹ̀ kí ni ó di tirẹ̀. Èṣù mọ Sátánì mọ òtítọ́, Jésù náà ṣe kí ni ó mọ òtítọ́. Ìjẹ́ ìwọ mọ òtítọ́, tí ò bá ti mọ òtítọ́ wá sẹ́rù. Aláwùdà. Jẹ́ kí n fẹ́ nìkan ní 50,000. Jẹ́ kí n fẹ́ nìkan ní 50. Aláwùdà olùpẹpẹ kí ni Jésù sọ fún mọ? Mi kò fẹ́ wólulẹ̀. Ẹ ò ka Bíbélì. Bàbá kò ní ìgbàgbọ́ ò wáyé jẹ́. Ọ̀dà ọ̀bẹ onígbàgbọ́ ayé kò wá. Jésù dàgbọ́ wípé a ti kọ́ wípé Ọlọ́run rẹ̀ nìkan ní kó a ṣẹ́gẹ́ ni. Ìwọ yóò mọ òtítọ́. Ìjẹ́ nígbà tí ọ̀tá ẹ bá dé tó bá ju ọ̀rọ̀ fún ẹ ìjẹ́ oní ọ̀rọ̀ tó fẹ́ fi dá lóhùn. Nígbà tí Bíbélì kan máa ń kọ lẹ́tà, ó ní ọmọ mi jẹ́ ọlọ́gbọ́ kí o sì mú inú mi dùn kí èmi tó lè dá ẹni tí sẹ́kìnì tí ń kà mí lóhùn. Farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ náà. Tó bá ti lè forí balẹ̀ fún gbogbo ayé sẹ́kìnì. Nǹkan tó ṣẹlẹ̀ sínú ayé lónìí nìyẹn. Tó bá lè gbà kí n dó ìdí ẹ, kò máa di star. Àwọn dòdì, àwọn celebrity dòdì, àyà ti pa yín dà. Tí a bá ti lè dó ìdí ẹ o, a ò lè promote orin ẹ. O ò ní jẹ́ nìyàn. Ìjà orí ẹ̀sìn tó wọ́n fi dá wọn lóhùn. Kí ni èsì rẹ̀ kó fi dá wọn lóhùn? Jẹ́ nìkan bá sọ fún ẹ wípé ó nígbà tó ń bá dó ìdí ẹ. Kó lè nìkan máa sórí rẹ̀. Èsì wo ló máa fi dá lóhùn? Èsì wo? Ta ló máa òtítọ́ yìí? Èsì wo? 20,000 péré ni. Èsì wo? Ó ní sẹ́ńdà àyẹ̀pàtọ́. Èsì tó máa fún ní wípé àti kọ́ wípé àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé kó sọ ẹ̀mí rẹ̀ àtàwùdà. Nígbà tí èsì kọ lẹ́tà náà lọ, ó wá wo pé jẹ́ kó tún fún lélẹ̀. Jésù wo ìsàlẹ̀. Ṣèbí orí òkúta níbẹ̀. Bàbá èmi àti wọ ló kọ́. Wípé a ó fi pàṣẹ àwọn akẹ́kẹ̀ẹ́ àṣẹbí ni a ó fi pín ẹ kí òkúta bá bàṣẹ bí ni wọ́n bá fún ẹ. Fòtó bá jẹ́ ọmọ Ọlọ́run àlàyé, olúpẹpẹ, ajapẹpẹ, kákáká. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run alààyè fò láti òkè kó fò bọ́ sílẹ̀. Nígbà tí Jésù wo ìgò kábíyèsí Elédùmarè ọ̀nà tó wo àwọn ìṣó èsì 1 million tó wo àwọn jàkújákò òkúta. Ọba mi ò róbì yẹyẹ sódò kí kọ́kọ́ sí. Ó ní ẹni kọ́ wípé ìwọ kò gbọdọ̀ dán. Ó wá kọrin ní Jésù. Mo lọ láti sìn Ọlọ́run mi, Sátánì dúró láì yára bẹ́ẹ̀.
lẹ́sìn wọ́n máa pàtẹ́wọ́ wípé yes òru ìwà ẹ̀sìn abẹ́ kó máa ṣe rí wọ́n máa padà bá ọdún ìjẹ́ lálẹ́ ìfẹ́ ìwà ẹ̀sìn ni mo ṣe látara ó dùn mọ́ wọn lóyún mo wà lójú ọ̀nà wọ́n ti lè máa wà nìyẹn irú ìwà ẹ̀sìn kan wá rèé ló bá yẹ pé sọ́ọ̀sì mo wà ẹ̀sìn ni wọ́n máa bá yé àtẹ́wọ́ yes that's right that is man of God mo máa yà bàrà ẹ̀sìn gbọ́ngbọ̀ ẹ̀dúró ẹni ètò wà níbẹ̀ ni mo wà yìí ẹ jẹ́ kí sáré lóyún lé mi ẹ yẹ ká fi gbogbo ní sẹ́ni kìrìsìtẹ́nì ẹ wọ́n yẹ ká gbé tìkejì wọlé àdébíyá mo fẹ́ kínú yín dùn kan lẹ́gbẹ̀ẹ́ ni bọ́dọ̀lá ẹ̀gbọ́n wíwí àdébíyá kí ni àkórí ọ̀rọ̀ náà wí. Ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ ọ́ di òmìnira. Má torí pé o ń wá owó káyé sọ ẹ́ di ẹrú. Kí ni mo wé? Ẹni tó dó ìdí ẹ tó sọ ẹ́ di star. Ìjọkíjọ tó bá rántí kan wípé ibi tí mo fi yàgbẹ́ owó òfò kan ti wọ bẹ̀ ṣé inú ẹ̀ máa dùn. Kí ló dé? Èwo fẹ́ jẹ́ star ìta. Tó bá fẹ́ jẹ́ star wá bá mi kí sóògùn fún ẹ. Wá sóògùn má dòdì. Nígbà tí mo wo póòsì àwọn dòdì àìní wọ́n ṣe mí lọ́pọ̀lọpọ̀. Àmọ̀nà tètè bọ̀ àmọ̀nà tètè wá. Ayé dàrú àmọ̀nà tètè bọ̀. Ayé dàrú. Ìṣọ̀tá Ọlọ́run. Ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ máa ṣe kí ni? Yóò sọ ọ́ di òmìnira. Òtítọ́ tí ìyàwó ẹgbẹ́ mi ò mọ̀. Kò mọ̀ wípé àìlè bọ̀wọ̀ fún ọkọ ló fa ọmọ sínú ayé o. Òtítọ́ tí ọkùnrin mi ò mọ̀. Kò mọ̀ wípé àìlè tẹ́ ìyàwó ẹ̀ ló fa ọmọ sínú ayé o. Ṣùgbọ́n lálẹ́ yìí ní òní sọ̀rọ̀ púpọ̀. Torí ní àárín ìlú Ìṣẹ̀yìn, ó ní iṣẹ́ púpọ̀ tá a fẹ́ ṣe. Ọ̀la Friday àbí? Àwọn ọmọ máa lọ sí school àbí? Ó ṣeé ṣe ká shift iṣẹ́ yẹn sí Saturday. Àwọn àjàmùrágbó ìkankan ti kí sílùú yìí. Ẹ̀yin ará ìlú Ìṣẹ̀, ìjẹ́ wo lẹ fẹ́ ṣe gbogbo ilé yìí dà? Òsílẹ̀ tí kò lólú ọmọ. Òsílẹ̀ tí kò lólú ọmọ. Wọ́n kò jẹ gbà. Ìdí nìyẹn jẹ́ pé wípé ọba Solomoni tọ́jú wọlé. Wọ́n máa sọ òkú ni. Inú ti bí àwọn kìrìsìtẹ́nì yẹn. Ibi tí mo dé báyìí inú ti bí wọn. Wọ́n ní ojú túmọ̀ ẹ̀dẹ́ kí ẹ̀ yó. Wọ́n ní wòye tó ṣe oye tó ta sọ́kọ̀lọ́ ẹ̀. Mo ti kó lójú ọ̀nà o. Ilé tó máa ń bí nínú làwà ìbàdàn. Olú ọmọ tó bá lè wọ kẹkẹrẹ bí kọ́ bó máa ṣẹlẹ̀ sí. Wọ́n máa pa. Tó bá ti pa wá sójú ẹ̀mí. Má wà kọ́ pa ẹ́ o. Má wà kọ́ ṣe kí ni. Justice for Mohbad. Àbí? Ṣé wọ́n ti rí? Ayé ẹlẹ́nu méjì. Àwọn tó máa sọ pé adé kú. Ọ̀nà àwọn sọ pé adé òṣèlú. Àwọn yẹn ló fẹ́ gbójúlé. Tí ayé bá fẹ́
síkì fọdún méjì. Èmi mo lórúkọ tí ayé ń jẹ́. Ọdún mẹ́rin ni mo fi wà ní ìbúdà ìsàn. Ìyá tó bí mi lọ́mọ bó ṣe nífẹ̀ẹ́ mi tó, ojú èdè ló ti ń gbóúnjẹ fún mi. Kìí ṣẹjọ́ ẹ̀ o, ẹ̀rù ló ṣe kí ènìyàn ni ẹ́. Ènìyàn lè já ọkọ̀ lẹ̀ o, ìwọ bàbá kẹlẹ́ ọlọ́rọ̀, wáyé bá ọgbẹ́. Olùgbẹ́kẹ̀lé ènìyàn, ènìyàn bá yẹ jẹ́, olùgbẹ́kẹ̀lé ọba Sólómọ́nì fún pa mo máa gbá olùgbẹ́kẹ̀lé bá Míkà àti lọ Míkà orí kàrún ẹsẹ̀ kéje kí ló wí. Ojú mi gbá jáde. Kí ni táà ń sọ? Àwa ò fẹ́ ẹ̀sìn alẹ́ torí àwọn onífẹ́ kí àwọn ọkọ yín lé yín jáde. Àdídé àdídé. Ẹ má ṣe gba ọ̀rẹ́ kan gbọ́. Ẹ̀gbọ́n kí ló wí? Mẹ́kà 7:5. Kí ló wí? Ẹ má ṣe gba ọ̀rẹ́ kan gbọ́. Ẹ má ṣe gba ọ̀rẹ́ kan gbọ́. Ẹ má ṣe gbẹ́kẹ̀lé amọ̀nà kan. Ẹ má jẹ́ kí àwọn pásítọ̀ yín àfáà yín àwọn aláwọ̀ yín kó tàn yín pa. Pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́. Fún ẹni tí ń sùn ní ọkàn ìyá rẹ. Pa ilẹ̀kùn ẹnu ẹ mọ́ lọ́dọ̀ ìyàwó ẹ àti lọ́dọ̀ ọkọ ẹ. Ó ní ọ̀rọ̀ tó lè bá ọkọ ẹ sọ, ọlọ́rọ̀ tó lè bá ìyàwó ẹ sọ. Ìyàwó ẹ lè pa ẹ́, ọkọ ẹ lè ṣe kiri, ó lè pa ẹ́. Pa ilẹ̀kùn ètè rẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn lé àyà rẹ. Ta ló sùn láyà? Àwọn èèyàn ló sùn láyà. Ọlọ́run bá rán ikọ̀ rẹ̀ sí wa. Ó yẹ ká tẹ́tí láti gbọ́dọ̀ lọ́dọ̀. Wípé ṣé ti bá sórí rẹ̀ ṣé kò kàn ẹ́ ni? Kí ló yẹ kí gbógun ti láyé nínú yìí lọ? Àyè àyè. Kí lè fẹ́ gbà ní ìwà rárá àdáfẹ́ sí wọ̀nyí? Ẹ jọ. Láti ìgbà tí mo ti wà nínú yìí ká má purọ́. Èèyàn tó ti jàmbá nínú yìí báyà tó mélòó? Èèyàn tó ti jàmbá náà bá Sólómọ́nì wá tó mélòó? Tírù mi bá pé 1 million ló pọ̀ jù. Kí ló wá lẹ́tẹ̀ sí ẹjú mọ́ àwọn ọmọ olóko yìí? Ẹ fẹ́ pèpè. Ṣé ìyàlẹ̀ yìí wá jẹ́ láyé ní ẹ̀wá tọrọ? A rí ìdílé kan tó jẹ́ pé àwọn ọmọ olóko mẹ́wàá wà níbẹ̀. Bàbá lówó, ọmọ lówó, àbúrò bàbá lówó, ẹ̀gbọ́n bàbá lówó. Ẹ̀dẹ̀ lé gbogbo àwọn ọmọ yìí sí ní àjò tán. Àwọn ọmọ yìí tó wà nínú àjò wọ́n ní wọn wá sílé wípé ẹni lè kò dùn. Àwọn ọmọ yìí tó wà ní Amẹ́ríkà tó wà ní London wọ́n pe ọba Sólómọ́nì wípé ọba ẹkùn iṣẹ́ takuntakun. À ń rí iṣẹ́ owó ẹ̀sùn bá àwọn olóṣèlú ní a ò lè wá ilé ó máa pa wá jẹ. Onígbàgbọ́ gbìyànlẹ̀ ewu àbújọ. Onígbàgbọ́ tí ó ewu àbújọ. Wọ́n lè gbàdúrà kú, wọ́n fò lè gbà. Fún wọ́n ṣe lè gbàdúrà tó wọ́n ṣe lè fòtó. Ìjọ òun lẹ́gbẹ́ pọ́ lọ́wọ́ gbogbo ilé. Ìgbà tí mi ò tí ì sáwó gan ẹ̀rí nípa, a máa wá sọ pé ìgbà tí wọ́n á sọ̀tẹ̀ tó náà wò. Wọ́n ti bá yé fíra ti pẹ́ láti 2010 ni mo ti wá sí mi, àbí 2011. Ìgbà yẹn ti ì sáwó, wọ́n ẹ̀sẹ̀ lọ́jọ́ náà wó sí. Ẹ̀fẹ̀ ńlá. Ní ìgbà ọjọ́ mẹ́ta tó fẹ́ lò nínú yìí, a máa ta ọfà sí gbòòrò. Àwọn olóògbé àwọn aṣèlú ní ìsọjí ọjọ́ tó kọjá tí mo ṣe
abẹ̀yìn ni ipò ẹjọ́ ṣùgbọ́n lélẹ̀ yìí ẹ gbọ́dọ̀ kúkú orí iṣẹ́ àwọn bá fura sí yàmí pẹ̀lú ayẹyẹ ẹjọ́ tó Ọlọ́run sẹ́wọ̀n kọ́ bá òkè kúnlẹ̀ ẹjọ́ mo bẹ̀rẹ̀ dáre fẹ́ mo kúnlẹ̀ fún ẹ jẹ́ kí àwọn ọmọ olóògbé ilé ìbó ṣe kí ni tàbá kọ́ mọ́ mílíọ̀nù nínú ìbò pọ̀ jù tó pọ̀ jù ẹjọ́ ẹ jẹ́ kó ṣògbò wọ́n ti kẹ́jẹ̀ lé wọ́n ti pa àpamọ́ lára àdáwọ́dà wọ́n ti gbà wọ́n pa àpamọ́ ẹ lára wọ́n ti yí pírí ayẹyẹ nǹkan tí a máa ṣe rèé o mi ò ní sọ ọ̀pọ̀ tá a máa ṣe wọ́n ti lè lọ dúró síbẹ̀ sí ẹ̀yà tí ọdún kan tí a lọ ṣe ìsọjí níwájú ìta ọba ìgbà tí máa padà débé kí ni mo wá níwájú ìta òkú kí ni irú ẹran wo ẹran àgbò ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹjọ́ ẹ jẹ́ kí àwọn olóko yìí ó ṣe kí ó ṣògo ṣé ìyá yìí bá yín lára jọ ní ìwọ tí wọ́n mọ̀ pé ìyá bá yín lára jọ pàtẹ́wọ́ bá ra àwọn olópàtẹ́wọ́ èmi ò láì kiri ya o ayẹyẹ ẹ jẹ́ kí àwọn ọmọdé ẹ jẹ́ kí àwọn ọmọ yín sórí rẹ̀ wo jẹ́bi sọ kí ni kan fún ẹ ọmọ ní o àwọn ọmọdé kò pọ̀ nínú yìí o kí ni o wí àwọn ọmọ ìlú Ìṣẹ̀ tó ní billions of naira wọ́n wà ní abroad ṣùgbọ́n kí ni ó ń gbọ́ nípa yín ok ẹ wá promise ní ṣé ẹ ti jáwọ́ ṣé ẹ ti jáwọ́ ẹ ti jáwọ́ ẹ̀yin ọmọ ìlú Ìṣẹ̀ tẹ́ wà ní ìgboro wọ́n ní wọn pa yín jẹ́ wọ́n pẹ́kẹ́ máa bọ̀ wọ́n ní ká máa bọ̀ nílé ọmọ ìlú yìí kan pè mí ó ní ọba lòun fẹ́ kọ́lé sí ìlú yìí ó ní ṣùgbọ́n títò wọn fi kọ́ tán kí ni ìjọ tó lọ mọ́ kí máa jẹ kọ́kọ́ kó lòó sí kí olùkọ́ kí ló wà ló sọ bẹ́ẹ̀ ẹ̀rù pa á wọ́n máa bá pa ayẹyẹ ẹgbọ́ ẹyẹ táwọn ọmọ ìṣòro ṣe mo bẹ̀ yìí ẹ ò ní rí dàmú ẹ wo àwọn ọmọ kékeré yìí àwọn ọmọ tó wà nínú yìí ká bá fún wọn ní scholarship tó pọ̀ jù ìgbé orí àná lọ sí school ọ̀fẹ́ wípé ká má sanwó ti tẹ̀wọ́n jáde sọ́wọ́n tó pọ̀ jù ẹni tí a ti bá yí ẹ̀yẹ sọ́lù wá sí ará ilé ẹ̀ má bàrà wọn mi jẹ́ sórí ará ilé ẹni lọ́tà ẹni ẹ̀ẹ́dẹ́ mọ́ bá wọn má bàrà wọn jẹ́ wájú mi lọ. bí mo bá náà wà ní gbogbo wa lára bí mo bá náà wò lè má sẹ́ni yé kan bí mo wá yé o. Omi yìí lábẹ́ sọ àṣẹ ọ̀rọ̀ sí fún onídọ́jọ́ méje. Ìwọ tó wà nínú ilé tó wò wára tiẹ̀. Yes. Ẹ ò lè túmọ̀ omi máa sọ ìtumọ̀ omi fún yín. Hallelujah, hallelujah. Hallelujah. Ṣé omi ló pariwo báyìí? Fún àǹfààní ẹgbẹ́ ẹ̀sẹ̀ wọlé, mo sọ̀rọ̀ kan nígbà tí a wà lórí fílọ̀. Mo ní ìwọ tó bá ní àwọn ọmọ ológun sí òkèèrè sọ pé wọ́n ṣe kí ni kó wá sí ìsọjí náà.
tí wọ́n bá wá lè wá tọ́kọ̀ bá ti gan mo ní kẹ́ bá wọn ra omi títí wọn ṣùgbọ́n tó bá wà níbi ẹ̀pẹ́ bí àjá tó ń súnmọ́ etílé ibi wọ́n gbọ́dọ̀ sọ kéde wọ́n gbọ́dọ̀ wá whether they like it or not. kí lè túmọ̀ omi tó wà lọ́wọ́ yìí mo fẹ́ kí sọ̀rọ̀ fún ẹ. Bíbélì sọ wípé ní àtètè kọ́ ṣe Ọlọ́run dá àwọn ayé wà ní dúdú ó ṣòfò ẹ̀mí Ọlọ́run ṣe kí ni. Bíbélì òòrùn ti sọ fún wa wípé Ọlọ́run dá omi. Definitely agbára omi agbára wà nínú omi. Nǹkan méjì wà láyé tó jẹ́ wípé ẹsẹ̀ ló sátáì tó jẹ́ pé agbára pọ̀ bẹ̀. Nǹkan àkọ́kọ́ lómi, èkejì lókùnkùn. Òkùnkùn kì í ṣe ẹgbẹ́ ìmọ́lẹ̀ o. Gbogbo ìgbà tí ẹ tọ́nà ẹnìkan ni ìmọ́lẹ̀ máa wà. Tẹ́ bá ti pa alábàbí ló máa ṣẹlẹ̀. Ìgbà tí òòrùn bá ràn nìkan ni ìmọ́lẹ̀ máa wà. Tó ṣùpá bá ràn nìkan ni ìmọ́lẹ̀ máa wà. Tó ṣùpá bá wọlé kí ló máa tó ṣẹlẹ̀. Ìwọ tí ò lè ké àmì méje pẹ̀lú àyà tó sọ bí àyà kí ọ̀tá ẹgbọ́ kó lè san fún bẹ́ẹ̀. Bí omi ṣe tẹ́ ẹrẹ kárí ayé pátá jẹ́ kí borí àwọn ọ̀tá mi sí àmì tó ní agbára. Àmín, 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 àmín. Ẹni tó bá omi sọ̀tá fún oṣù kan péré níbo ló lọ. Èdìdì omi la fẹ́ lò fún odidi méje. Sẹ́mọ̀ wípé yẹ kí a ta omi ìfún yìí. Hallelujah. Ní bá fẹ́ gbá lẹ́yìn tí ẹ bá gbàdúrà sínú omi yìí tán. Màá ní kẹ́ kó sílẹ̀, àbí? Àbí? Màá ní abẹ́ tẹ́sí fún odidi ọjọ́ mélòó? Tó bá yẹ ọjọ́ kejì wàá fowó máa ṣe kí ni? Mo gbá ẹni o. Ṣùgbọ́n èmi ò ní gbá yín. Bọ̀tẹ́ máa farabalẹ̀ sanwó mi. Iṣẹ́ ti fẹ́ ṣe ní ọjọ́ mẹ́rin tó kù yìí. Tó bá ti di ọjọ́ keje tí a fẹ́ parí iṣẹ́ náà wá ta mí lọ́rẹ o. Tó mọ̀ pé mo jẹ́wọ́. Sẹ́wọ̀n pé mo jẹ́wọ́ lẹ́rọ̀. Bí mo ṣe wá jẹ́wọ́ lẹ́rọ̀ yìí tẹ́ bá sọ wípé ẹgbọ́n nẹ́ẹ̀sì Ìsọjí àgbápa ni o. Ẹ lè bọ́ lọ́wọ́ mi o. Ibi tí máa ń gbà yọ sí ẹ̀ ní expect. Mo máa lé dúpọ̀ gbogbo máa ń ní o ẹ̀ ní màá pé fẹ́ gbá yé o. Eléyìí báyìí mo ti jẹ́wọ́. Mo lè sọ fún yín pé kẹ́ mú omi kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ sílẹ̀. After 7 days ká bá gbà pẹ̀lú owó. Ṣùgbọ́n a ò ṣe yẹn. Ṣùgbọ́n tó bá dọjọ́ tí ẹ parí ìsọjí bá ṣe kí ni? Ẹ ta mi lọ́rẹ. Ẹ máa bèrè pé kí ni ìdánlọ́ ẹ máa bèrè pé kí ni ìdánlọ́ fi ta mi lọ́rẹ. Torí wípé ẹni tí Ọlọ́run bá pè òun ló ṣiṣẹ́ ọ̀fẹ́. Ọlọ́run ò pè mí. Èmi ń ṣe ìpè mi láti máa fi pa owó ni. Tí o bá lè sanwó mi, má ṣiṣẹ́ mi. Sẹ́wọ̀n pé mo sọ reality fún yín. Tó bá wọ̀ pé o lè sanwó, má ra omi. Mo máa ta mí lọ́rẹ after this program. Wo gbọ́? Yes, sir. Now, wàá gbé omi sílẹ̀. Níbo ló gbé omi sí? Kí ló wà lábẹ́ ilẹ̀? Arábìnrin, èmi ló fún ẹ lójú. Ìwò láriwo, lọ́mú kọ̀kọ́rọ́ mọ́kọ̀ ẹ̀ náà. Níbo lómi yìí wà? Kí ló wà ní abẹ́ ilẹ̀?
Omi wà nílẹ̀, omi wà ní abẹ́ ilẹ̀, ilẹ̀ wà láàrin méjì, omi wà lókè ilẹ̀. Bí omi ṣe wà lókè ilẹ̀ tí omi wà ní abẹ́ ilẹ̀, láàrin ọdún yìí, láàrin oṣù yìí, láàrin ọ̀sẹ̀ yìí, Olúwa jẹ́ kí ọ̀tá mi tẹ́ kó má rí mi sásì. Ó máa gbàdúrà ní wàá gba aládùúrà. Olúwa jẹ́ kí ọ̀tá mi tẹ́ kó má rí mi sásì, kó má rí mi kúrú sódà náà. Jésù agbára wa. Ó yá wá gbé omi náà. Tí òǹgbẹ bá ń gbé ènìyàn, sọ bẹ́ẹ̀. Tí òǹgbẹ bá ń gbé ènìyàn. Tó bá rí omi. Ọkàn ẹ̀ máa ń balẹ̀. Ọlọ́run jọ nínú àánú rẹ̀. Ọlọ́run jọ nínú àánú rẹ̀. Nínú àwọn ogun tí mo ń dojú kọ. Nínú àwọn ogun tí mo ń dojú kọ. Ní wákàtí òwò yìí. Wákàtí òwò yìí. Fún mi ní fọkànbalẹ̀. Fún mi ní fọkànbalẹ̀. Sọ́jà lọ. Jésù Kristi agbára wa. Wá wá ná omi ẹ̀ sókè. Ìwọ tí orí àmì ẹyọ kan ṣe, àṣẹ wọnú omi náà lọ. Àmín Jésù. Àṣẹ wọnú omi náà lọ. Àṣẹ wọnú omi náà lọ. Ẹ bọ́ sójú ọ̀tá yìí. Ẹ bọ́ sójú ọ̀tá yìí. Ẹ má súnmọ́ mi, ẹ sún sẹ́yìn. Ẹ má kọjá mi, ẹ má bẹ̀yàn fún mi, ẹ sún sẹ́yìn. Ẹ sún sẹ́yìn, ẹ sún sẹ́yìn, ẹ má kọjá mi, ẹ má kọjá mi tí mo wà yìí. Ná omi náà sókè. Máa kọjá mi Olùgbàlà, gbàdúrà mi. Tó gbé òkú paníyà. Àṣẹ náà wọ lómi náà lọ. Ọ̀tá tó bá ní tòun lójú ní ìgbésí ayé rẹ̀. Ọba àwọn ọba pín ìwà àti ẹ̀ níyà. Àmín Jésù. Ohun oríṣiríṣi ló wà nínú omi agbára kúrò omi òkun. Nǹkan mèremère kò ní wọ́n nínú ayé rẹ̀. Àmín Jésù. Torí pé orí àbí méjèèjì nǹkan tó fi sọ̀rọ̀ nínú ayé ẹ̀ lọ́jọ́ tó fi fẹ́. Torí pé o lè kí àmì méje, mo pa á láṣẹ níbi òdá lábàá. Ó gbàgbọ́ o, ó gbàgbọ́ o,
tí o bá ti ń lo omi yìí gbogbo ọkọ tó sọ̀rọ̀ yẹn ó padà sínú ayé rẹ bẹ́ẹ̀. Àmín, 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 àmín lórúkọ Jésù. Wọ́n yá ẹnìkan sáré ka Psalm 20 lé lórí gbé sókè dáadáa. Psalm 20 sáré ta ló kà á? Psalm 20 Psalm 20 Psalm 20 Psalm 20 Psalm 20. Kí Olúwa tó gbòòrò ní ọjọ́ ìpọ́njú. Àmín. Ọlọ́run tàbí àbùkù ọdún gbogbo ọ̀rọ̀. Àmín. Kí ó rọrùn kí ó rọrùn. Àmín. Kí ó ti ọ̀rẹ́ láti tí ó ní wá. Àmín. Kí ó rántí ẹbọ rẹ gbogbo. Àmín. Kí ó sì gba ẹbọ títún rẹ. Àmín. Kí ó sì fún gẹ́gẹ́ bí ti inú rẹ. Àmín. Kí ó sì gbogbo ìmọ̀ rẹ jẹ́. Àmín. Àwọn ọba agbára ayọ̀ ìgbàlá rẹ. Àti ní orúkọ Olúwa wọn ni àwọn ìṣọ̀kan ogun lélẹ̀. Kí Olúwa tó mú ìbéèrè gbogbo rẹ ṣẹ. Àmín. Nígbà yìí ni mo tó mọ̀ pé Olúwa gbé ní àmì òróró rẹ̀ lọ́jà. Yóò gbọ́ láti ibi mímọ́ rẹ̀ wá. Nípa agbára ìgbàláwọ̀ ọ̀tún rẹ̀, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin, ṣùgbọ́n àwa rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Wọ́n wólẹ̀, wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde, àwa sì sìn. Gbani Olúwa kí ọba tí ó gbọ́ nígbà tí àwọn bá ké pè é. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Ó yá pariwo aleluya méjì tó ní agbára nínú. Àjọ. Hallelujah, 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 hallelujah. Sọ wípé mo ti gba eré tèmi náà. Ẹnikẹ́ni ò lè gbà lọ́wọ́ mi. Lọ́jọ́ kò. Ire mi dé o, ire ayọ̀. Ire mi bàbọ̀, ire wọlé. Ire mi wọlé dé o, ọ̀nà mi wọlé dé o. Àkòrí ọ̀rọ̀ náà sọ wípé ìwọ yóò mọ òtítọ́ yóò ṣe kéde. Pé pín gbogbo ọ̀tí agbẹ́gbẹ́ lábẹ́ ọdún akápá. Ìrìn ní pọ̀ kankan láti sọ fẹ́ẹ́ gbọ́dọ̀ ní sọ́wọ́ rẹ̀. Ìbá ṣeré, ìbá ṣe. Ẹ̀tọ́ bá létí, ọ̀pọ̀ rẹ̀. Sà. Ẹ kí èsì ẹ̀dùn fún Olúwa, gbogbo ẹ̀yàn tó ní Olúwa, nínú Olúwa ní òru, ẹgbẹ́ wọn lọ́gbọ̀n sí ibi mímọ́, kí ẹ̀dùn fún Olúwa.